nítorí Ọlọ́run ti gbé kúrò ní ọmọ pangolo ó ti sọ ọ́ di ọmọ orí bẹ́ẹ̀dì ó ti gbé kúrò lọ́mọ lẹ́lẹ̀ ó ti sọ ọmọ dorí ó ti sọ ọdọmọ orí bẹ́ẹ̀dì. n tẹ́ gbìyànjú àti sọ báyìí ni wípé Zazu ó sọ̀rọ̀ ẹ̀ di ọmọ inú pangolo àbí. bẹ́ẹ̀ni nítorí ọmọ inú pangolo ní látilẹ̀ so Ọlọ́run ti wá gbé kúrò nínú pangolo ẹ gbọ́dọ̀ mi ó gbé sínú ear kan so kò wá yẹ kóun fúnra rẹ̀ kó sọ rẹ̀ di ẹlẹ́dẹ̀ wípé tá a bá so góòlù mọ́ ẹlẹ́dẹ̀ lọ́rùn á lọ fi yí ẹ rẹ̀ kò yẹ kó tún máa padà sí ìwà ìgbà tí kò tí ì jẹ́ nǹkan kan láti máa wá fi hùwà nígbà tí Ọlọ́run ti pè ní nǹkan bẹ́ẹ̀ ni ìwà ìgbà tí kò tí ì jẹ́ nǹkan kan kò yẹ kó máa wá hù nígbà tí Ọlọ́run ti pè ní nǹkan. Bọ̀dá Bobrisky ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ láàrin wọn tó sọ tí ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú àfi mọ́tò G-Wagon bú ni àfi bú ni tí Bobrisky jọ tí wọ́n fi búra wọn lórí ìtàhùn sí tí wọ́n jọ ń tàhùn síra wọn tá a gbọ́ náà òun náà wá rò pé nítorí nǹkan tá a gbọ́ ni pé wọ́n ti fún Portable ní G-Wagon nu. òun tiẹ̀ sọ pé òun rà. nígbà tó yẹ pé òun rà á ok ó ní 60 million ló sọ pé òun rà. tó sì ti ná pé òun ra mọ́tò nǹkan tí ó mọ̀ pé agbára ẹ̀ ò ká wọ́n ló san 10 million níbẹ̀ ok nǹkan tó mọ̀ pé agbára ẹ̀ ò ká. ó wá lọ́wọ́ máa san yòókù fa 5 million àbí nǹkan. kò wá yẹ kí ó wá lọ gba àwìn irú mọ́tò bẹ́ẹ̀ yẹn. D-Fash Express Logistics Services has gone far, even beyond your imagination, to serve you better in Ibadan and beyond. D-Fash Express Logistics Services has proven integrity to make you get whatever you want, wherever you are, and whenever you wish. Our services include global and local courier services, e-commerce, express delivery, pickup and delivery, and a lot more. Your convenience and safety of your parcels and luggages are so paramount to us. For further inquiries, please call D-Fash Express Logistics Services on 0906 727 0530 and 0805 467 5088. D-Fash Express Logistics Services. Your convenience is our priority. nígbà tí wọ́n dé tí wọ́n fẹ́ invite ẹ̀ yẹn kí ló mú un sá ni pé òun fẹ́ sá lọ kí nìdí ṣó ṣẹ̀ṣẹ̀ ń lọ sọ́gbà ọlọ́pàá ni àbí nǹkan kan wà ní rárá àbí nǹkan kan wà ní àpamọ́ tí ò fẹ́ káyé rí ni ó yẹ kóun fúnra rẹ̀ kó wò ó pé ibi tọ́lọ́run ti tòun mọ́ yìí o òun ò jẹ́ nǹkan kan Ọlọ́run wá sọ òun di nǹkan kò wá yẹ kóun fi ìwà tóun hù nígbà tóun ò jẹ́ nǹkan kóun fi ba ìgbà tóun jẹ́ nǹkan jẹ́. òní lónìí ń jẹun ó gbọ́ mi o ẹni máa kú ìyẹn pàdé ẹni máa sin ọba dúró dé mi ọ̀jẹ̀ ń bọ̀ sọ mi o òtútù yìí mú ẹ bá mi wáyà mi lọ ọ̀rọ̀ yìí ń bẹ mí ta ló fa buké lóyún abuké wádìí ẹ̀yìn ó di sáyà gẹ̀ǹgẹ̀ ṣòkòtò tí ń ṣiṣẹ́ àrán oko ní ń gbé kọ́dákọ́dá ìpalámọ́là oko kí lalákọ̀wé ń ṣe ní kóòtù ọdẹ wò máa yọwọ́ lọ́rọ̀ mi o máa yọwọ́ lọ́rọ̀ mi bàbá máa yọwọ́ lọ́rọ̀ mi o máa yọwọ́ lọ́rọ̀ mi dàkún máa yọwọ́ rẹ lọ́rọ̀ mi o máa yọwọ́ lọ́rọ̀ mi dàkún máa yọwọ́ rẹ lọ́rọ̀ mi o máa yọwọ́ lọ́rọ̀ mi. ọba tó dá wa ó ní òun ò bí nǹkan kan ẹ̀san lòun bí ọba ẹlẹ́san ni tó bá dẹ̀ jẹ́ amòòkùnṣìkà tí Ọlọ́run bá ṣe tán láti mú onítọ̀hún ọ̀nà kan náà ló máa gbà tí nǹkan yẹn máa fi di pé ó máa yíwọ́ tó tá a bá sọ pé panada
so Ọlọ́run ọba náà ló jẹ́ kó rí bẹ́ẹ̀ nítorí nígbà tí ọ̀nà ò tíì padà tẹ́lẹ̀ Ọlọ́run sì ń bo àṣírí ẹ̀ ní Ámórì ní ilé ẹ̀ ní ṣé ẹ mọ ibi tá à ń pè ní Ámórì ibi tí a máa ń kó àwọn èlò ogun sí là ń pè ní Ámórì ṣé Ámórì nílé tiẹ̀ ni tó fi jẹ́ pé adúrú nǹkan yẹn ni wọ́n ká mọ́ inú ilé ẹ̀ ẹ wo adúrú ẹ̀mí tí ó ti ṣòfò pẹ̀lú gbogbo àwọn irú àwọn nǹkan yìí ṣé láti secure ara ẹni náà ni gbogbo eléyìí wà fún ni àbòṣe òun ni president ni. ṣé ẹ mọ̀ òkú ojú ogun láyé èèyàn nílò láti múra sílẹ̀. ok ojú ogun láyé kí ló dé tá a ṣe délé tí yín ká bá gbogbo orú nǹkan bẹ́ẹ̀ nítorí àṣẹ bójú ogun láyé kí ló dé tá a ṣe délé tèmi ká bá gbogbo orú nǹkan bẹ́ẹ̀ ṣe bójú ogun láyé. ẹ ṣe rí ẹ jẹ́ ká call a spade nǹkan tí ò dáa ká sọ pé kò dáa so nígbà tí iná sì ti yó dé orí kókó so tọ́lọ́run fẹ́ jẹ́ ká mọ̀ báwo ló ṣe jẹ́ pẹ̀lú ìwà ìgbéraga tóun náà tún gbé wọ̀ so náà ni Ọlọ́run fi pé à ń bò ẹ́ láṣìírí nítorí pé bóyá wà á yí padà bóyá wà á ronúpìwàdà ni bẹ̀tẹ̀ àìfẹ́ ronúpìwàdà yìí tó wá ń pè wá ní aláìmọ̀kan yìí tó àáfi bá a ṣe jẹ́ hàn bọ́lọ́run ṣe tó lọ́lọ́run fi hàn yẹn ṣe rí ibikíbi tí ẹ̀dá kan bá ti wà tó jẹ́ pé ó ti ní influence tó ti ń fi ọlá wọn ní ọlá àbàtà ní mọ́dò ṣàn ọlá bàbá ọmọ ní mọ́mọ́ yan tó ti ń fi ọlá àwọn kan tó ti fi mí tó sì ti fi yangàn pé àwọn èèyàn tí wọ́n ní à ń bẹ̀rù alájá ajá ṣe bóun là ń bẹ̀rù. ẹ má ì tí ì gbé kúrò mo ní àlàyé ọ̀rọ̀ kan fún yín gbogbo wa là ń gbàdúrà kí a kọ́lé mọ́lé ralẹ̀ mọ́lẹ̀ Al-Isnad Home and Properties ní àwọn nǹkan tí wọ́n fi ṣàrà ọ̀tọ̀ nínú àwọn tó ń ṣe iṣẹ́ real estate kí n tó sọ àwọn nǹkan náà Al-Isnad Home and Properties jẹ́ ilé iṣẹ́ tó ti bẹ̀rẹ̀ láti ọ̀pọ̀ ọdún sẹ́yìn wọ́n ń talẹ̀ talé ralẹ̀ ralé bánikọ́lé ṣètò ìkọ́lé kódà ilẹ̀ oko tó fi mọ́ ṣíṣe àbójútó rẹ̀ kò gbẹ́yìn nínú iṣẹ́ wọn ọ̀pọ̀ ará ìlú òyìnbó àtilẹ̀ yìí ló ń fọwọ́ wọn sọ̀yà torí pé wọ́n ti dán Al-Isnad Home and Properties wò wọ́n sì lóòótọ́ ọ́fíìsì Al-Isnad Home and Properties wà ní kìlómítà 42 Lagos Ibadan expressway opposite AP filling station Mòwe Ogun State àwọn ibi tí a nílẹ̀ sí tó fi mọ́ iye tí a ń tà rèé ilẹ̀ orílẹ̀ oko community tí a ń tà ní 2 million naira ti di 1 million naira lásìkò promo olóṣù kan yìí bí ilẹ̀ oko tí ẹ bá rà bá ṣe pọ̀ tó bẹ́ẹ̀ ni discount ṣe wà sí bí ẹ bá ra 1 to 2 acres 1.2 million naira ní éka kọ̀ọ̀kan bí ẹ bá ra 3 to 5 acres 1 million naira ní éka kọ̀ọ̀kan 6 to 10 acres 900,000 naira ní éka kọ̀ọ̀kan 11 to 50 acres 800,000 naira ní éka kọ̀ọ̀kan 15 to 20 acres 700,000 naira ní éka kọ̀ọ̀kan 21 to 25 acres 600,000 naira ní éka kọ̀ọ̀kan 25 to 30 acres 500,000 naira ní éka kọ̀ọ̀kan ilẹ̀ Ọbáfẹ́mi Owódé 800,000 ní tẹ́lẹ̀ ní báyìí 500,000 ti Abẹ́òkúta 700,000 naira ní tẹ́lẹ̀ 600,000 naira ní báyìí Àṣìpa 600,000 naira ní tẹ́lẹ̀ 500,000 naira ní báyìí Oníjàpá 700,000 naira ní tẹ́lẹ̀ 500,000 naira ní báyìí Ògèrè 1.2 million naira ní tẹ́lẹ̀ 750,000 ní báyìí Ìjẹ̀bú Òde 900,000 naira ní tẹ́lẹ̀ 600,000 naira ní báyìí Ṣìmáwá 3.8 million naira ní báyìí ilẹ̀ tó wà ní Ìṣàrà Ṣàpàdé Àtànwódé àsìkò yìí gan tí í ṣe oṣù April ni promo olóṣù kan yìí wà fún o ní ti farmland wa láti Lagos Island sí orílẹ̀ oko 58 minutes drive ní láti Lagos Island sí Ọbáfẹ́ 1 hour péré ní láti Mòwe 20 minutes drive láti Abẹ́òkúta 30 minutes drive Ṣàgámù 20 minutes drive ìyẹn fi hàn pé ó rọrùn láti débẹ̀ láti ibi tí ẹ bá ti ń bọ̀ láti kàn sí iléeṣẹ́ Al-Isnad Home and Properties 0912-985-9600 tàbí 0818-390-9501 tàbí 0810-876-4604 Al-Isnad Home and Properties wọ́n dìídì máyé rọrùn ní ẹ tètè wá ní dúkìá lónìí nítorí ọ̀la. Yorùbá wípé lákànlákà ò ṣeé fi làjà ìjà kì í dúró síbi tó bá rọ̀ bí ò bá dúró sí kòtò a sì dúró sí gegele wọ́n ní kò sẹ́ni méjì tí àbùkù wá kiri bí kò ṣe ẹni tó gbayì tó lóko èyí ni mo wá fi ń kí yín ní dédé àsìkò yìí níbi tí ẹ ti ń wò wá jákèjádò àgbáyé
Olúwatóbilọ́ba Fásùgbà lórúkọ mi. Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí. Lónìí ẹ tún wò ó lóní bẹ́mbẹ́yẹ́kẹ́. Mo wà pẹ̀lú lámèyítọ́ àwùjọ Olóyè Jinus Odùṣínà. Mo kì í sà. tó a kú dédé ìwòyí Ẹ ṣeun. àsìkò òjò Wẹ́líwẹ́lí. á tù wá lára Àmín. àwọn ilé ìgbìmọ̀ Àmín. ṣe. Ọ̀dà ìròyìn kan jẹ jáde lórí auxiliary tó ti fìgbà kan jẹ́ ọ̀gá àwọn ọlọ́kọ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n fojú ẹ̀ hàn dé lónìí eléyìí tí wọ́n ń pè ní parade. Wọ́n fọ̀rọ̀ pò ó lọ́fun yọ̀yọ̀ níta gbangba táwọn oníròyìn sì wá síbẹ̀. Ìròyìn wá fi yé wa pé kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Hamzat Adébọ́lá ó ṣàlàyé nígbà tán fi ojú ẹ̀ síta wípé Lamidi Mukaila tí wọ́n mọ̀ sí auxiliary wọ́n ti fi ẹ̀sùn pé ó ń ṣekú pààyàn, ó ń digun jalè, ó ń jíni gbé, wọ́n fi kàn án. Nígbà tí wọ́n sọ wọ́n níbẹ̀ bá gbàgbé wọ́n ti ń wá láti ọ̀pọ̀ oṣù sẹ́yìn tí wọ́n ti kéde pé wọ́n fẹ́ rí wọ́n fẹ́ mú ṣẹ́kún ṣùgbọ́n tó fẹ̀yìn bẹ́lùgbẹ́. Wọ́n ní pẹ̀lú gbogbo táwọn ti ń ṣe ìwádìí ẹ̀ lọ́wọ́ lórí ọ̀rọ̀ ẹ̀ tó sì jẹ́ ẹ̀sùn tí wọ́n fi kàn yìí, ó ń ṣàfihàn wípé yóò fojú balẹ̀ ẹjọ́. Wọ́n fi kún un. Wọ́n ní nígbà táwọn lọ sí ilé rẹ̀ ìyẹn ibi òtẹ́ẹ̀lì ẹ̀ tán pè ní Diamond Hotel tó wà ní Alákíá, Ìṣẹ́bọ̀, Ẹgbẹ́dá lábẹ́ ìjọba ìbílẹ̀ Ẹgbẹ́dá yẹn. Wọ́n ní àwọn nǹkan táwọn bá ní ọ̀dọ̀ rẹ̀ rèé. Wọ́n bá AK-47 rifle kan, wọ́n bá AK-47 magazine 4, wọ́n bá 84 live AK-47 ammunitions míì tó 84, wọ́n wá bá 19 pump action rifles. Kò mọ síbẹ̀ nìkan, wọ́n tún bá 1 Beretta pistol. Ṣé mo gbà á? Beretta pistol. Wọ́n tún ní àwọn tún rí 7 cut to size gun tó fi mọ́ 1 English made barrel gun. Wọ́n ní kò wá mọ síbẹ̀ o, 724 live cartridges ni wọ́n bá lọ́dọ̀ ẹ̀, 25 cutlasses ìyẹn àdá, 7 jackknife ìyẹn àwọn ọ̀bẹ mọ́kànjẹ̀ tó jẹ́ pé àti 33 mobile phones tó fi mọ́ láptọ̀pù kan, àwọn oògùn rẹpẹtẹ abẹnugọ̀ngọ̀, mọ́tò Mazda kan, mọ́tò Toyota Sienna kan àti ẹgbẹ̀lẹ́mùkún owó tó jẹ́ mílíọ̀nù 3 ó lé ìyẹn 3,450,000 naira. Wọ́n ní kò mọ síbẹ̀ nìkan ṣùgbọ́n ìgbésẹ̀ sì wà táwọn ti bẹ̀rẹ̀ sí gbé yóò sì fojú ba ilé ẹjọ́. Kọmíṣánná ọlọ́pàá ó wá gbósùrò bàràbàǹdẹ̀ fún àwọn aráàlú pé ẹ máa ṣeun o wípé ẹ jẹ́ kí ọwọ́ wa kó lè padà tẹ̀ ẹ́ ṣekún. Àwọn ìsọfúnni tẹ́ fún wa àjọṣe wa kò ní bàjẹ́ níléeṣẹ́ ọlọ́pàá wí. Pẹ̀lú eléyìí ṣé ká gbà pé bẹ́ẹ̀ gẹ́lẹ́ lọ̀rọ̀ ṣe rí lọ́rọ̀ ẹ̀ ni àbí wọ́n ń parọ́ ọmọ gẹ́gẹ́ bí lámèyítọ́ àwùjọ kílẹ̀ rí? Ẹ ṣé, a dúpẹ́ lọ́wọ́ Bẹ́mbẹ́yẹ́kẹ́ TV torí èmi a máa sọ pé ọpẹ́lọpẹ́ yín, ọpẹ́lọpẹ́ Ọlọ́run tí ó ń jẹ́ kí etí àwa aráàlú kó mọ́ di sí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ìbá ṣókùnkùn sí wa. Kódà ọpẹ́lọpẹ́ yín, ọpẹ́lọpẹ́ Ọlọ́run tí ó ń jẹ́ kí àwọn amòòkùnṣìkà míì tí wọ́n bá jẹ gàba, tí wọ́n bá sì tí wọ́n bá yọ́bọ́rọ́, tí wọ́n ní fojú winá òfin, tí wọ́n bá fi bọ́. Àmọ́ ṣá ọpẹ́lọpẹ́ yín tó jẹ́ pé ẹ̀ ń gbé àwọn nǹkan wọ̀nyí sí orí afẹ́fẹ́ tí gbogbo àgbáyé ń gbọ́, náà ló ń jẹ́ kí irú eléyìí máa ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ ẹni tí a wá ń sọ̀rọ̀ nípa èyí. Wọ́n ní wọ́n fi ẹ́ jọba, ó tún wé àwúre, tí ó fẹ́ dolódùmarè ni. Mo sọ bẹ́ẹ̀ nínú àtẹ̀jáde wa kan jóòní. Mo dẹ̀ tún sọ náà wípé tí bàtà bá ti ń ró lárójù, yíya ni ó yà. Ṣé rí, kò jọ mí lójú, ó
ó dẹ̀ tún dùn mọ́ mi nínú wípé orílẹ̀-èdè wa ó dà pé a ti ń tẹ̀síwájú nínú nínú ìṣẹ̀tọ́ fún àwọn àwa tá à ń gbé ní orílẹ̀-èdè yìí nípasẹ̀ òfin. Nítorí tó bá jẹ́ ayé ìgbà kan ni irú gbogbo bọ́rọ̀ yìí ṣe ṣẹlẹ̀ yìí a ní gbọ́n kankan, nítorí àṣẹ̀málù ni wọ́n lábẹ́ òfin, àṣẹ̀málù náà ni wọ́n nírú wọn tí wọ́n ti ṣe irú àwọn ìwà bẹ́ẹ̀ tí wọ́n sì ti jẹ lọ torí pé àṣẹ̀málù ni wọ́n. Àmọ́ léléyìí ní ìgbésẹ̀ yìí a rí wípé no ìgbésẹ̀ tó dáa tó jẹ́ pé ó máa mú kí orílẹ̀-èdè wa kó ní ìtẹ̀síwájú rere ni. Now, mo sọ níjẹ̀ló, mo ní tá a bá wo biography ẹni tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ yìí, ẹ bá Google tẹ wo orúkọ ẹ̀, ẹ máa rí àwọn nǹkan tó fi qualify ẹ̀, tó fi ròyìn ẹ̀. Gbogbo àwọn nǹkan tí wọ́n fi ròyìn ẹ̀ yìí náà ló máa jẹ́ ká mọ̀ pé nǹkan táwọn ọlọ́pàá tí wọ́n rí recover ní àkàtà ẹ̀ yìí kì í ṣe irọ́ ni. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe béèrè pé ṣé irọ́ ni àbóòtọ́, bàbá rí nínú àwọn nǹkan àgbéjáde ọ̀rọ̀ nípa ẹ̀ tí Google máa sọ nǹkan tó fi ròyìn ẹ̀, ó jẹ mọ́ àwọn nǹkan tí àwọn ọlọ́pàá tí wọ́n ká mọ́ ọ lọ́wọ́. Ṣé Amórì ní ilé ẹ̀ ni? Ṣé ẹ mọ ibi tá à ń pè ní Amórì? Ibi tí a máa ń kó àwọn èlò ogun sí là ń pè ní Amórì. Ṣé Amórì nílé tiẹ̀ ni? Tó fi jẹ́ pé adúrú nǹkan yẹn ni wọ́n ká mọ́ inú ilé ẹ̀. Ẹ wo adúrú ẹ̀mí tí ó ti ṣòfò pẹ̀lú gbogbo àwọn irú àwọn nǹkan yìí. Ṣé láti secure ara ẹni náà ni gbogbo eléyìí wà fún ni? Àbòṣe òun ni president ni? Ṣé ẹ mọ̀ òkú ojú ogun láyé? Èèyàn nílò láti múra sílẹ̀. Ok, ojú ogun láyé. Kí ló dé tá a ṣe délé tí yín ká bá gbogbo orú nǹkan bẹ́ẹ̀? Nítorí a ṣe bójú ogun láyé. Mélòó lára tèmi? Kí ló dé tá a ṣe délé tèmi ká bá gbogbo orú nǹkan bẹ́ẹ̀? Ṣe bójú ogun láyé. Ẹ ṣe rí, ẹ jẹ́ ká call a spade a spade. Nǹkan tí ò dáa ká sọ pé kò dáa. Ṣó ti yé yín sìn? Tí a bá lè sọ bẹ́ẹ̀ lórílẹ̀-èdè yìí, ẹ rí i pé gbogbo wa ni àlàáfíà máa dé bá. Tí kì bá ṣe pé bóyá à ń fi ọwọ́ ra ọmọ wa lórí, tí à ń rí kinní lára ọmọ tá à ń pè ní nǹkan míì. So tí a bá ti ń lè ṣe ìyẹn, tá a fọ̀rọ̀ sábẹ́ ahọ́n sọ, tá a jẹ̀ ṣe ojúṣàájú, ẹ rí i pé orílẹ̀-èdè yìí ó máa ní àlàáfíà tó pọ̀. Ó máa ní àlàáfíà tó pọ̀. So that's why tó jẹ́ pé nígbà tí mo gbọ́ ìròyìn yẹn, bí mo ṣe gbọ́, mo gbé sàdánkátà tó pọ̀ fún ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àti fún àwọn agbófinró. Sàdánkátà kẹta tí a máa tún gbé fún àwọn ẹ̀ka kan ní ẹ̀ka ìdájọ́ tí wọ́n bá dá ẹjọ́ yẹn bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Ó dáa, Yorùbá máa wí pé pánúdá làárọ̀ kọ́, pánúdá làáràdá. Bẹ́ẹ̀ni. Wọ́n ní ọ̀nà oko àwọn padà abẹ́lé ń tà sí ọ̀nà ẹ̀nu. Ṣé ìṣe pé bóyá èdè àìyedè tó wáyé láàárín òun àti toró tẹ́lẹ̀ ó náà àtàwọn ìjọba àwùjọ ń ṣiṣẹ́ pọ̀, ń ṣiṣẹ́ fún wọn ni, wọ́n ń ṣe elétò ààbò wọn ni. Ẹ ṣàmú àwò pé bóyá ọ̀rọ̀ tó yí padà ló jẹ́ kí ìgbésẹ̀ yẹn wáyé sí i. Ó dáa. Ọba tó dá wa, ó ní òun ò bí nǹkan kan, ẹ̀san lòun bí. Ọba ẹlẹ́san ni. Tó bá dẹ̀ jẹ́ amọ̀òkùnṣìkà, tí Ọlọ́run bá ṣe tán láti mú onítọ̀hún, ọ̀nà kan náà ló máa gbà tí nǹkan yẹn máa fi di pé ó máa yíwọ́. So tá a bá sọ pé panadà, so Ọlọ́run ọba náà ló jẹ́ kó rí bẹ́ẹ̀. Nítorí nígbà tí ọ̀nà ò tíì padà tẹ́lẹ̀, Ọlọ́run ṣì ń bo àṣírí ẹ̀ ni. So nígbà tí iná sì ti jó dé orí kókó,
so tọ́lọ́run fẹ́ jẹ́ ká mọ báwo ló ṣe jẹ́ pẹ̀lú ìwà ìgbéraga tóun náà tún gbé wọ̀ so náà ni Ọlọ́run fi pé à ń bò ẹ́ láṣìírí nítorí pé bóyá wà á yí padà bóyá wà á ronúpìwàdà ni bẹ̀tẹ̀ àìfẹ́ ronúpìwàdà yìí tó wá ń pè wá ní aláìmọ̀kan yìí tó àfi bá a ṣe jẹ́ hàn yẹn bọ́lọ́run ṣe tó lọ́lọ́run fi hàn yẹn. ó dà àwọn ẹ mọ̀ pé bẹ́ẹ̀ ṣe wà yìí nígbà tẹ́ sọ́lẹ̀ kan ẹni ṣé wọn ò délé tèmi kan bá rú ẹ̀ pé ṣé ilé tiyín náà nígbà tẹ́ nírú ẹ̀ wọ́n fẹ́ sọ ń sìn ni pé èèyàn kì í ṣàdédé nírú ẹ̀ kì í sì rá délé èèyàn lójijì ilé kan ni ó gbà wá ṣé ẹ máa wò pé ejò báwọn nǹkan yẹn náà ṣe wọnú ilé ẹ̀ lọ́wọ́ nú. ṣe rí ibikíbi tí ẹ̀dá kan bá ti wà tó jẹ́ pé ó ti ní influence tó ti ń fi ọlá wọn ní ọlá àbàtà ní mọ́dò ocean ọlá bàbá ọmọ ní mọ́mọ́ yan tó ti ń fi ọlá àwọn kan tó ti fi mí tó sì ti fi yangàn pé àwọn èèyàn tí wọ́n ní à ń bẹ̀rù alájá ajá ṣe bóun là ń bẹ̀rù tí tó ti ní fi ọlá àwọn kan tó fi yangàn láwùjọ ṣé ẹ mọ̀ pé gbogbo ọ̀nà báyìí náà ni yóò wà easy fún nítorí àwọn agbófinró wọ́n á máa wò pé ẹni yìí ó súnmọ́ láńgbájá tó dẹ̀ súnmọ́ yìí ẹni tí a gbọ́dọ̀ fọwọ́ padà òfin ẹni so wọ́n á máa fi ọ̀wọ̀ tiẹ̀ wọ́n á máa fi wọ̀ ọ́ nígbà sì jẹ́ oníwà àbàjẹ́ nírú ẹni tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ yìí á fi ọlá yẹn ìwọ̀nba chance yẹn tó níyẹn a máa fi hùwà àbàjẹ́ tí àwọn èèyàn sì ní tí wọ́n ní fura sí tí nǹkan bí wọ́n tẹ̀ fura sí wọn ní lẹ́nu àti sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni kí àwọn agbófinró gan wọ́n fura sí àti sọ̀rọ̀ á dìṣẹ́. ọ̀dà àwọn kan sọ wípé torí mo wo fídíò kan níbi tọkùnrin kan ti jáde tó ní wípé ẹni tó interview rẹ̀ nígbà tí láìpẹ́ yìí pé ẹni yẹn kàn déédé ìfẹ́ ṣe léṣe tán ni ẹni yẹn gan ló fẹ́ pa ló fẹ́ kó bá pẹ́ni yẹn ló kó bá ṣe gbà bẹ́ẹ̀. èmi ò gbà bẹ́ẹ̀. ṣé oníròyìn àwọn kó bá yẹn. ìdí tèmi ò fi gbà bẹ́ẹ̀ rèé mo ní tọ́lọ́run bá ṣe tán láti gbẹ̀san kò sí ọ̀nà tí kò lè gbà á kàn ní ó kàn ṣe mistake wọ́n á tún máa blame ẹ̀ wípé ìbàjẹ́ pé kò ṣe báyìí ni nǹkan báyìí kìbà ti ṣẹlẹ̀ láì mọ̀ pé ọlọ́run ọba ló ṣètò ẹ̀ bẹ́ẹ̀ ẹ wo gbogbo orí àwọn tí wọ́n ti yàn jẹ gbogbo àwọn nǹkan wọ̀nyẹn náà ni ọlọ́run máa wò àdúrà àwọn kan wà nínú àwọn àdúrà tí wọ́n fi kọ́ wa nínú ẹ̀sìn wípé ó máa ń tètè gbà ìkan nínú wọn ni àdúrà ẹni tí wọ́n yàn jẹ ẹni tá a yàn jẹ wọ́n ní kò sí gàgá kankan láàrin òun àti ọlọ́run so nǹkan tó bá wí ọlọ́run máa gbà á lẹ́sẹ̀kẹsẹ̀ ta ló mọ àwọn tí wọ́n ti yàn jẹ tí kò sí gàgá kankan láàrin òun àtọlọ́run tó ní ìwọ ọlọ́run bá mi mú ẹni yìí bó ṣe fìyà jẹ òun ìbá mi fìyà tó lágbára bá mi fi jẹ tọ́lọ́run sì sọ pé àmín so tàbá ń sọ pé oníròyìn kan náà ló fọ̀rọ̀ wá lẹ́nu wò ó mọ̀ ọmọ ṣe kà rárá o ọlọ́run fúnra rẹ̀ ló ṣe tán láti wí pé òun fẹ́ ṣe bẹ́ẹ̀. ọ̀dà ìyẹn gbọ́ títà ó jókòó ẹni tó jẹ́ entertainer kan olórin tàkasúfè wọ́n ń pè ní Zazu ọmọ Ọlálọmí ìdààmú àdúgbò Portable wèrè olórin àtúrúkọ bẹ́ẹ̀ tó ń jẹ́ mo kàn dárúkọ díẹ̀ wọ́n ní ò sanwó mọ́tò tán ó jẹ́wọ́ mọ́tò tó rà nígbà tí wọ́n á fẹ́ mo rí fídíò náà mọ̀ bóyá ẹ̀yin ti rí wẹ́rẹ́wẹ́rẹ́ bá ṣe fẹ́ mu báyìí ó ṣàfọgbọ́n lọ ń bọ̀ láàrin wọn lọ ń bọ̀ ó ń disguise kò pẹ́ kò jìnnà ló bá bọ́ síbi géètì àfi tán tó fò sí òdì kejì àwọn èèyàn ní nírọ̀rùn báyẹn ni definitely ṣó ti ń ṣe training tẹ́lẹ̀ ni
kódà ìgbà tó ṣèyẹn díẹ̀ tiẹ̀ ló kù nǹkan ọmọkùnrin ẹ̀ Mhm. ìbá kọ́ Irin. irin géètì kódà tó fi mọ́ gbàyẹ̀ ìbá kọ́ irin géètì ṣùgbọ́n adúpẹ́ ẹ̀mí torí káyìn ti ṣẹlẹ̀ ní níta àwọn ìkan làbá máa wí báyìí. níbi ọ̀rọ̀ wa dé dúró a tún wá rí ibi tó ti ń pò mọ́lẹ̀ tán ń mú tán ń lọ mọ́lẹ̀ níbi etí gọ́tà kan tán ń gbé wọnú ọkọ̀ ó dàgọ́ ọlọ́pàá ran níbi ọ̀rọ̀ yẹn dé dúró àwọn kan ní ó yẹ kán tiẹ̀ fi rẹ́spẹ́ẹ̀tì sí odidi celebrity kí lè rí sí. ṣe rí kò sí celebrity kan kò ṣe ọlọ́run ọba ló yẹ ká máa fi bẹ́ẹ̀. pé kò sí celebrity kan. ọlọ́run ọba ló yẹ ká máa fi bẹ́ẹ̀ torí òun ló níṣẹ́ àrà oníṣẹ́ ìyanu tó jẹ́ pé nǹkan tí ẹ̀dá kan ò lè dá ṣe òun ló yẹ ká máa fi bẹ́ẹ̀. ṣe rí irú nǹkan tó ṣẹlẹ̀ yìí nígbà tí mo wò ó ti dé ipò kan tí kò yẹ kí ó máa hu àwọn ìwà kan. àwọn ìwà kan wà tó jẹ́ pé téèyàn bá ti dé ipò àwọn ipò kan tí ò yẹ kéèyàn máa hù mọ́. tó túmọ̀ sí pé àgbà ìṣòro bí èwe. ṣe rí irú nígbà tí wọ́n dé tí wọ́n fẹ́ invite ẹ̀ yẹn kí ló mú un sá ni pé òun fẹ́ sá lọ kí nìdí ṣó ṣẹ̀ṣẹ̀ ń lọ sọ́gbà ọlọ́pàá ni àbí nǹkan kan wà ní rárá àbí nǹkan kan wà ní àpamọ́ tí ò fẹ́ káyé rí ni kí nìdí tó fi sá kò nídìí láti sá ọlọ́pàá tó wàá mú wọn kì í ṣe àlìjànú wọn ń ṣe eégún wọn ń ṣòro tó bá débẹ̀ wọn á béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ á dẹ̀ sọ̀rọ̀ ni báwo ló ṣe jẹ́ báyìí lórí pàápàá jùlọ lórí wípé business transaction náà ni nǹkan tí ó wà nílẹ̀ kì í ṣe kò tí constitute any criminal offence ní bí mo ṣe gbọ́ o bet bóyá nǹkan kan ti wá wà ìwà kan ti wà tó ti hù sí ẹni tí ó jẹ lówó yẹn tó ti mú wà ọ̀daràn dání iná lòun gan fúnra rẹ̀ fi sá wípé nǹkan yìí ìgbà tóun ti hù yìí o tóun bá lọ dọ́hùn báyìí wàhálà yáṣó ìjàngbọ̀n yáṣó ni o náà lòun náà fi wò pé jẹ́kóun yà dànù torí tí kò bá rí bẹ́ẹ̀ kò nídìí láti sá lójú ìwòye tèmi. kò nídìí láti sá. ọ̀dà wọ́n ní ọ̀rọ̀ mọ́tò tó rà àwọn kan ní kí ló dé wọn ọwọ́ mi ò tó àfikọ̀gọ̀ fà á. ṣé a lè wò pé òun náà wò pé kò ń tiẹ̀ pàkéèjì ayé òun ẹ mọ̀ tó wọ́n bá rí mọ́tò ńlá díẹ̀ wọ́n mọ̀ fowó ńlá lọ ṣé àrò pé nǹkan tó fà á nìyẹn tó fi gbé gbèsè yẹn gbà. ṣé ẹ mọ̀ pé ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ láàrin òun àti bọ̀dá bọ̀bú àti wọ́n ti di bọ̀dá. wọ́n ti rí kíní ọmọkùnrin wọn nígbà kan dé prison. bọ̀dá Bobrisky ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ láàrin wọn tó sọ tí ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú àfi mọ́tò jíwágan bú ni àfi bú ni tí Bobrisky tí wọ́n fi búra wọn lórí ìtàhùn sí tí wọ́n jọ ń tàhùn síra wọn tá a gbọ́ náà òun náà wá rò pé nítorí nǹkan tá a gbọ́ ni pé wọ́n ti fún Portable ní jíwágan nu. òun tiẹ̀ sọ pé òun rà. nígbà tó yẹ pé òun rà á ok ó ní 60 million ló sọ pé òun rà. tó lè ti ná pé òun ra mọ́tò nǹkan tí ó mọ̀ pé agbára ẹ̀ ò ká wọ́n ló san 10 million níbẹ̀ ok nǹkan tó mọ̀ pé agbára ẹ̀ ò ká. wá lọ́wọ́ máa san yòókù fa 5 million àbí nǹkan. kò wá yẹ kí ó wá lọ gba àwìn irú mọ́tò bẹ́ẹ̀ yẹn lówó tó bẹ́ẹ̀ yẹn kó wá di pé bóyá ọ̀rọ̀ wá di ẹ̀fà-ń-fà láàrin ẹni tí ìwọ àti ẹ̀ tẹjọ ṣe dúnàdúrà lórí nǹkan yìí irú ẹni yẹn nìsín mọ̀ pé bí ká fi bo ni láṣìírí òun náà ni kò yẹ kó tiẹ̀ di já gbangba báyìí rárá tán àṣírí yẹn bá bò síbẹ̀ àmọ́ ṣe rí tá a bá máa wo ìpilẹ̀ṣẹ̀ ẹ̀dá
ó ní í ṣe púpọ̀ pẹ̀lú ìgbésí ilé ayé ẹni. Tá bá wo ìpilẹ̀ṣẹ̀ tiẹ̀ náà, a rí wípé ọmọ líle ni. Ṣó ti yé nísìnyí? àgbọ́yé. Ìwà ọmọ líle yẹn náà ló sì ń gbé wọ̀, tó sì tí kò sì yẹ kó irú ẹ̀ tó rí bẹ́ẹ̀ mọ́ ní ipò tí Ọlọ́run ti rọra tò mọ́, tó yẹ kó rọra cool down. Anything tí ó bá ń ṣe ní àkókò yìí pẹ̀lú ipò tí Ọlọ́run ti tò mọ́ yẹn, ó yẹ kó máa fi ọgbọ́n náà ló yẹ kó máa fi ṣe. Kò yẹ kó tún máa padà sí ìwà ìgbà tí kò tíì jẹ́ nǹkan kan láti máa wá fi hùwà nígbà tí Ọlọ́run ti pè ní nǹkan. Bẹ́ẹ̀ ni, ìwà ìgbà tí kò tíì jẹ́ nǹkan kan kò yẹ kó máa wá hù nígbà tí Ọlọ́run ti pè ní nǹkan. Ó dà, sẹ́yìn ò máa wò wípé kò fẹ́ máa pretend, ṣe àgbẹ̀ lómi a máa wò ó níwà, ṣe àwọn wò pé ó kàn fẹ́ máa be himself, ó fẹ́ jẹ́ káwọn èèyàn máa pé bóun ṣe rí tó nìyẹn o. Ṣé láburú dẹ̀ wà nù kéèyàn rí bó ti yẹ kó rí? Wọ́n ní agídísarí lọmọkùnrin àjẹ́, àṣàgbàgbà lọmọkùnrin èṣù, orí adẹ́tù abiwà pẹ̀lẹ́ ní í ṣe ọmọ bíbí inú àgbọn mèrègún. Ẹ kú àgbà. Ní ayé àtijọ́, aṣọ ẹtù àwọn èèyàn pàtàkì ní í wọ̀ ọ́ nígbà náà. Ẹ wo orí adẹ́tù, ẹ wo ẹni tí wọ́n pè ní orí adẹ́tù, wọ́n ní abiwà pẹ̀lẹ́. Ẹ wo ẹni tí wọ́n pè ní ọmọ bíbí inú èṣù, àṣàgbàgbà kì í gbọ́ kì í gbà. Alágídí, agídísarí, àṣàgbàgbà. Ẹ wo nǹkan tí wọ́n fi àwọn ibi tí wọ́n gbé àwọn gbà. Wọ́n fi qualify. Ẹ wá wo ibi tí wọ́n gbé orí adẹ́tù gbà, wọ́n pè orí adẹ́tù ní abiwà pẹ̀lẹ́. Ó dà. Ǹjẹ́ tí Ọlọ́run bá ti ń wá sọ̀yàn di orí adẹ́tù, ǹjẹ́ ó yẹ kéèyàn tún máa hùwà ọmọ lẹ́lẹ̀ náà? Kò yẹ kéèyàn tún máa hùwà ọmọ pángolo mọ́. Nítorí Ọlọ́run ti gbé kúrò ní ọmọ pángolo, ó ti sọ ọ́ di ọmọ orí bẹ́ẹ̀dì, ó ti gbé kúrò lọ́mọ lẹ́lẹ̀, ó ti sọ ọmọ ó ti sọ ọdọmọ orí bẹ́ẹ̀dì. Ǹjẹ́ ìgbìyànjú àti sọ báyìí ni wípé Zazu ó ń sọ̀rọ̀ ẹ̀ di ọmọ inú pángolo àbí? Bẹ́ẹ̀ni, nítorí ọmọ inú pángolo ní látilẹ̀. So Ọlọ́run ti wá gbé kúrò nínú pángolo. Ẹ gbọ́rọ̀ mi, ó gbé sínú ẹyà kan. So kò wá yẹ kóun fúnra rẹ̀ kó sọ̀rọ̀ ẹ̀ di ẹlẹ́dẹ̀ wípé tá a bá so góòlù mọ́ ẹlẹ́dẹ̀ lọ́rùn á lọ fi yí ẹ rẹ̀. Ó yẹ kóun fúnra rẹ̀ kó wò ó pé ibi tí Ọlọ́run ti tòun mọ́ yìí o. Fún ìyá máa maintain. Òun ò jẹ́ nǹkan kan, Ọlọ́run wá sọ òun di nǹkan. Kò wá yẹ kóun fi ìwà tóun hù nígbà tóun ò jẹ́ nǹkan kóun fi ba ìgbà tóun jẹ́ nǹkan jẹ́. Ṣé àwọn kí ọ̀pọ̀ àwọn celebrities yẹn ló máa ń fẹ́ lu ọkọ̀ ńláńlá tó fi máa ń wo tíátà ní olórin ní ọkọ̀ ńláńlá tán máa rí ìdìbò náà wá ní yé káìláì. Ọ̀pọ̀lọpọ̀ dẹ̀ ń fi ìyẹn méèkì ẹ̀ sí abẹ́ ìgbà bẹ́ẹ̀. Kí ló wá fà á tó jẹ́ pé ṣé téèyàn bá ń ṣerú ẹ̀ ṣé ó jẹ́ tó kù díẹ̀ káàtó ni tó nawọ́ gan nǹkan ńláńlá? Èmi ò wò wípé èèyàn fi ń gòkè sí o. Bẹ́ẹ̀ni. Ṣé à ń nawọ́ nǹkan ńláńlá? Ní pé kí nǹkan tí ọwọ́ èèyàn ò tó kéèyàn máa fi gọ̀gọ̀ fà, èmi ò rò pé èèyàn ń jẹ́ kéèyàn máa gòkè sí rárá. A sá rí ọ̀pọ̀lọpọ̀ náà tí wọ́n ṣe irú nǹkan tá à ń sọ yìí tí wọ́n sì jẹ́ èèyàn pàtàkì láwùjọ, tí wọ́n dẹ̀ maintain ní bí wọ́n ṣe wà, tọ́lọ́run dẹ̀ ń gbé wọn ga lójoojúmọ́ sí táà dẹ̀ gbọ́rú gbogbo orú nǹkan báyìí wọn. Bẹ̀sẹ̀ rí level téèyàn bá wà lèèyàn máa maintain. Kò sí ẹnì kankan tó lè sọ pé òun jẹ́ pé òun lòun ga jù. Àárín ni gbogbo wa wà. So ìjọ́ téèyàn bá sì ti wá di pé nǹkan tọ́lọ́run ń ṣe fún un kò tẹ́ ẹ lọ́rùn mọ́, wàhálà ti ń dé. Wàhálà ti ń dé bónítọ̀hún. Nítorí level tí ó wà, bóyá irú àwọn tó jẹ́ president nísìn, level wọn ti yàtọ̀ sí governor. Level àwọn governor yàtọ̀ sí àwọn local government chairman. So o lè fi ra ewé wọn. So tí local government chairman tó bá maintain level ẹ̀, ẹ rí i pé
ìgbádùn ni fún un bẹ́ẹ̀ tí níjọ́ tó bá ti ń wò wípé gọ́fúnà àfi kí n bá compete gbogbo nǹkan tóun náà bá tí gọ́fúnà bá ń ṣe lèmi náà gbọ́dọ̀ máa ṣe gẹ́gẹ́ bí local government chairman á kówó ìjọba ìpínlẹ̀ á kó jẹ nǹkan tí ò yẹ kó ṣe á ṣe níjọ́ gọ́fúnà bá ti ń president pé gbogbo president ṣe wà lòun náà gbọ́dọ̀ wà at that level á ṣe nǹkan tí kò yẹ kó ṣe. yóò sì wá padà lulẹ̀. so ìdí yẹn tó fi jẹ́ pé kì í ṣe pé bóyá nítorí pé ó bá ń fi gọ̀gọ̀ fa ohun tọ́wọ́ èèyàn ò tó náà lèèyàn máa fi gà. ọ̀dà mo wá fẹ́ béèrè ìbéèrè kan. nínú packaging àti fake life kí ni ìyàtọ̀? kéèyàn package ara ẹ̀ àti fake life packaging gẹ́gẹ́ bí ojú ìwòye mi àti bí ó ṣe yé mi sí òun náà ní pé bóyá ń sìn mo ń ṣe iṣẹ́ kan mo á wò wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ omi yìí inú ike ni mò ń rọ́ sí ike yẹn ọwọ́ ni mo fi ń dé ìdérí sí tàbí kùkù gbàdo ni mo kìbọ ẹnu ẹ̀ so mo wá wò pé nǹkan tí mò ń ṣe yìí ẹ jẹ́ kí n tún gbé e lárugẹ mo wá bẹ̀rẹ̀ sí lọ ra ike tó ní cork tó ní ta lè yìí tó kẹ́kẹ́ mo wá bẹ̀rẹ̀ sí rọ́ sí mo tún wá lẹ sticker mọ́ mo ti package ẹ̀ nìyẹn but fake life ọ̀tọ̀ ni o fake life ni pé nǹkan tí èèyàn ò jẹ kó máa sọ pé òun jẹ lọ́nà wo náà gẹ́gẹ́ bí irú nǹkan tí ó ṣẹlẹ̀ pẹ̀lú Portable yìí tí a mọ̀ pé nǹkan tí kò jẹ ló sọ pé òun jẹ yẹn ó ní 10 million lọ́wọ́ ọkọ̀ 10 million wà tó lè rà ó wá lọ ra ọkọ̀ 60 million 27 tiẹ̀ ni 27 wọ́n ló kọ́kọ́ sọ pé 60 million fún ayé ìgbà táṣìírí tú náà rí pé kò tó yẹ 27 million ní 27 ok so ọkọ̀ 10 million yẹn tó bá jẹ́ 10 million lágbára ẹ̀ ká tó ń lọ fi 10 million yẹn tó fi ra ọkọ̀ 10 million ẹ rí i pé kò ní rí bó ṣe rí yìí fake life nìyẹn then bàbá èèyàn ó jẹ́ àgbẹ̀ lóko so ó wá délé ìwé tán ó wá ń sọ pé bàbá ẹ̀ ní gọ́fúnà kìnní Bayelsa àbí gọ́fúnà Ogun State àbí gọ́fúnà kìnní pa ṣẹ́mọ̀ ìwọ fúnra rẹ ìgbé ayé tí ó máa gbé àwọn èèyàn máa wò wípé ó yẹ kí ìgbé ayé yẹn kó wà flamboyant àbí bẹ́ẹ̀ kọ́ now wá aṣọ tí wọ́n wò pé ó yẹ kó máa wà lọ́rùn ẹ aṣọ tó worth bíi 50,000 ni wọ́n wò pé ṣáàtì tó yẹ kó wọ̀ tàbí jù bẹ́ẹ̀ lọ o ò sì ní agbára àti wọ̀ àǹkárá 2,000 lòun ń dọ́gbọ́n kí starch sí lòun gbé sórí ọrùn fake life yẹn á máa jẹ́ káwọn èèyàn máa wẹ̀ pé irú èèyàn wò lélẹ̀ báwo ló ṣe jẹ́ at the end of the day wọ́n bá fi lọ ẹ̀ tí wọ́n rò pé ó yẹ kí wọ́n fi lọ ẹ̀ tó yẹ agbára ẹ̀ ò gbé láti ṣe wọ́n á ṣe àṣírí ẹ̀ wà tú wípé àṣé kì í ṣọmọ gọ́fúnà. tọ́ ẹ kú làákàyè ọ̀rọ̀ rèé o ibi tó bá ti bá ẹnì kọ̀ọ̀kan ká ṣàtúnṣe sí ẹ kàn fọ̀rọ̀ àmọ̀ràn síta lórí ti auxiliary àti Portable ká tó máa yọ̀ǹda yín. ní ọ̀rọ̀ àmọ̀ràn tí mo lè fi síta fún gbogbo wa gbogbo ẹ̀dá èèyàn pátá òun náà ni pé ká máa rántí àtúbọ̀tán gbogbo ohun tá a bá fẹ́ ṣe láyé ká rántí àtúbọ̀tán ká rántí wípé níjọ́ kan àwa náà a ṣì ń lọ tí àbá ìtí ẹ̀ tí ìwà lọ níjọ́ kan ẹ̀san lè dé so ó bẹ́tà ká hùwà re nítorí ìwà re yẹn náà ni Yorùbá pè ní ẹ̀ṣọ́ ọmọnìyàn tó bá jẹ́ pé kò ń ṣe oníwà jàgídíjàgan kan láti ilẹ̀ ẹ rí i pé àwọn èèyàn á dìde lẹ́sẹ̀kẹsẹ̀ ifun nǹkan kò tẹ̀ ní débi tó dé yìí so ó bẹ́tà kí a máa hùwà re àti ríru wọn náà ní irú ìpínlẹ̀ tá a wà yìí náà táwọn náà ti jẹ alága ìjọba ìbílẹ̀ kan rí táwọn náà hùwà kò fàmílétè tutọ́ nígbà náà àwọn tẹ ẹ ṣe débi pé
òkú tó ti kú wọ́n ṣe jàgàjàgà pẹ̀lú wọ́n ní wọ́n blọọkù ọ̀nà táwọn fẹ́ gbà wọ́n ṣe òkú jàgàjàgà. Nísìn lọ́jọ́ tèmi ìbò ni wọ́n wà, báwo wọ́n ṣe rí. So ìyẹn ni ó yẹ pé ká máa Ìjàpá ó ní ẹni tó bá jẹ́ ọmọ òun ó ní kò ní fi ọ̀rọ̀ ara ẹ̀ ṣàríkọ́gbọ́n, ó lọ́rọ̀ ọlọ́rọ̀ ni ó fi ṣàríkọ́gbọ́n, ó ní ọmọ òun tó bá fi ọ̀rọ̀ ọlọ́rọ̀ àmì ọ̀rọ̀ ara ẹ̀ tó bá fi ṣàríkọ́gbọ́n ó ní kì í ṣọmọ òun. So irú yìí nísìn àríkọ́gbọ́n náà ni fún gbogbo àwa ẹ̀dá ènìyàn. Youth ni ẹni o, middle ni ẹni o, kí ni wọ́n ti ń pè àwa tàbí àwọn àgbàlagbà wọ́n máa ń pè àbá kan. So ó yẹ kí everybody kó kọ́gbọ́n níbẹ̀ ni, kò yẹ kó jẹ́ pé nígbà ara èèyàn ni wọ́n máa ṣẹ̀ṣẹ̀ fi kọ́gbọ́n pé ẹ̀rí láńgbájá rárá. So ọgbọ́n ló yẹ kí gbogbo wa kọ́ nírú àwọn nǹkan tó ṣẹlẹ̀, àti ti Portable ni o àti ti Auxiliary ni o, ó yẹ ká kọ́gbọ́n bẹ̀ ni kí ẹ má fi ṣì wà lọ́jọ́ iwájú. Tọ́ ọ̀rọ̀ rèé, kò ní jù báyìí lọ fún ti dédé àsìkò yẹ kí àwọn èèyàn kẹ̀sì dárúkọ yín lẹ́kùnrẹ́rẹ́. Tó a kí gbogbo ojú tó ń wo Bembeyeke TV jákèjádò gbogbo àgbáyé àti etí tí ó ń gbọ́ Bembeyeke TV jákèjádò gbogbo àgbáyé wípé ìfẹ́ tí ẹ̀ ní sí Bembeyeke TV ìfẹ́ náà ò ní parẹ́ o. Ọlọ́run Elédùmarè àwa nífẹ̀ẹ́ yìí náà jù bẹ́ẹ̀ lọ. Orúkọ tèmi òun náà ni Olóyè Odùṣínà Yunus Ìdòwú tí mo jẹ́ amúlùdùn gbogbo Ìtòkò Titun ní ìlú Lábàìwá ní Abẹ́òkúta níbí. Ẹ ṣé púpọ̀. Ẹ pe nọ́mbà yín náà síta fáwọn. Kódà nọ́mbà ìbánisọ̀rọ̀ mi òun náà ni 08034275939 lẹ́ẹ̀kan sí 08034275939. Ẹ ṣé púpọ̀. Tọ́ kò ní jù báyìí lọ fún ti dédé àsìkò yìí o. A kí gbogbo ẹ̀yin tẹ̀ ń wo fídíò wa ní gbogbo ìgbà pé ẹ ṣeun. Ẹ má gbàgbé wípé Alani Nightingale yóò tó ṣe giveaway wọn láìpẹ́ láì jìnnà títí ìbẹ̀rẹ̀ oṣù tó ń bọ̀ nínú ẹ̀ yìí. Bákan náà ẹ lọ subscribe fún Alani Nightingale ní YouTube, ní Instagram, láwọn social media handles tí wọ́n ní Alani Nightingale lẹ́ máa tẹ̀. Àwọn orin aládùn ó kún bẹ́ẹ̀ fọ́fọ́ ṣe é sì mọ̀ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tó fi òkè òkun ṣe bùgbé tó sì tún ń lo èdè Yorùbá nínú orin rẹ̀, ìyẹn tún dá yàtọ̀. Kò mọ síbẹ̀ yẹn nìkan, ẹ tún má gbàgbé ATJ Textiles, ẹ má gbàgbé iléeṣẹ́ tó ń talẹ̀ tó ń talé ralẹ̀ Alisnad Homes and Properties. Bákan náà ẹ má gbàgbé pé D-Fash Express Logistics wọ́n wà fún yín ní gbogbo ìgbà, kódà kìí ṣe nínú Nàìjíríà nìkan, bẹ́ẹ̀ bá tún fẹ́ kẹ́rù wọ UK, kó nǹkan ránṣẹ́ wọ Amẹ́ríkà, iṣẹ́ tí wọ́n yàn láàyò ní. Olúwatóbilọ́ba Fásùgbà ló ń kọ mi. Bembeyeke lẹ̀ ń pè mí, MC yín tó dáńtọ́ ẹ pè wá, ìpolongo ọjà yín ó ṣe pàtàkì. Ẹ máa bá wa lọ sí Bembeyeke Comedy náà, kẹ́ like kẹ́ subscribe kẹ́ sì máa share fáwọn ẹlòmíì ní YouTube. Tèmi tí ń tòótọ́ ẹ̀yin lè yan wà lè yan yín béèyàn bá jẹ́ tẹni kì í wò kàn ní ẹni. Ẹ máa wò ó kẹ́ sì tún máa share fáwọn ẹlòmíì lóní Bembeyeke. Òní lónìí ń jẹun ògbó mi o, ẹni máa kú ìyẹn pàdé ẹni máa sin. Ọba dúró dè mí ọ̀jẹ̀ ń bọ̀ sọ mi o. Òtútù yìí mú ẹ bá mi wáyà mi lọ. Ọ̀rọ̀ yìí ń bẹ mí ta ló fa Abuké lóyún. Abuké wádìí ẹ̀yìn ó di sáyà gẹ̀ǹgẹ̀. Ṣòkòtò tí ń ṣiṣẹ́ àrán oko ní ń gbé. Kọ́dákọ́dá ìpalámọ̀là oko. Kí lalákọ̀wé ń ṣe ní kóòtù ọdẹ wò. Máa yọ̀wọ́ lọ́rọ̀ mi. Bàbá máa yọ̀wọ́ lọ́rọ̀ mi.
ATJ Textiles ló túbọ̀ ń jẹ́ kí ojú wa tàn sí aṣọ àdìrẹ ilẹ̀ wa. First National Àdìrẹ Festival tó wáyé kọjá ló túbọ̀ sọ ní jí láti máa túbọ̀ gbárùkù ti aṣọ àdìrẹ wa àti láti mọ ojúlówó yàtọ̀ sí ayédèrú. Ní báyìí gbogbo ẹ̀yin ará ilẹ̀ yìí àtòkè òkun tí ẹ ti ń pè fún ríra aṣọ àdìrẹ yín, ATJ Textiles, Àṣàní àti Àdùkẹ́ Foundation ṣetán láti máa kó ojúlówó ránṣẹ́ lówó tí kò wọ́n jù. Ẹ̀yin náà ẹ wo bàtà, báàgì, agbádá, súùtì, dúfè, beddings, wedding gown, bangles, cotton, táì ọrùn àtàwọn ohun àrà míì tí wọ́n fi aṣọ àdìrẹ ṣe. Ẹ tètè ra tiyín lónìí. Bí ẹ bá sì tún fẹ́ ní rírán kí wọ́n tó kó ránṣẹ́ síbikíbi lágbàáyé, ó rọrùn jù. ATJ Textiles wà ní nọ́mbà 8 Olúfẹ́mi Èsúrú Oṣó Street, Ṣódùbí, Oníkólóbó, Abẹ́òkúta, Ogun State, Nigeria. Ẹ̀wẹ̀, ètò ìdánilẹ́kọ̀ọ́ fún individual, corporate àti group wà. Youth and Women Empowerment náà kò gbẹ́yìn ní Àṣàní àti Àdùkẹ́ Foundation. Ẹ pè sórí 0803-472-0409 tàbí 0703-897-7028 lórí Instagram àti Facebook. Ẹ tẹ ATJ Textiles, aṣọ àdìrẹ ilẹ̀ wa, tiwantiwa ni. Bembeyeke TV, ìkànnì eléyìí ládùn jù, ó gbafẹ́ ó gbàyè, òun ni ẹ máa wò. Bembeyeke TV, ìkànnì eléyìí ládùn jù, ó gbafẹ́ ó gbàyè, òun ni ẹ máa wò. Àwọn ètò tó mọ́gbọ́n wá lóríṣiríṣi ń bẹ níbí, ojúlówó ìròyìn ẹ̀gbọ́n tiwa ní í ṣe, torí ẹyẹ bí ọ̀gìn òsì kìnìún lọ bá ẹran. Ojúlówó ìsọfúnni ló mú wa dá wọn yọ. Bembeyeke TV, ìkànnì eléyìí ládùn jù, ó gbafẹ́ ó gbàyè, òun ni ẹ máa wò. Support lọ Bembeyeke TV, lẹ́tí máa rí bẹ́bẹ́ ìkànnì eléyìí ládùn jù, Daniel Salomon ló mú wa yìí, òun ni ẹ máa wò.